ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. وثبت اسم الله لا إله إلا الله والله لا إله إلا الله والله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله والله لا إله إلا الله. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ayé Ànábì wa Muhammad. Ayé Ànábì wa Muhammad. Ayé Ànábì wa Muhammad. Ayé Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Ìkẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Ọlọ́run kó ṣe fún Ànábì. Ọlọ́run kó ṣe fún Ànábì wa Muhammad. Ọlọ́run kó wọlá àtànábì. Ọlọ́run kó wọlá àtànábì.
gbígbàdúrà Ọlọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. gbàdúrà Ọlọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ọlá Nabi wa Muhammad. Ọlá Ànábì wa Muhammad. Ibi tí à ń bá Al-Qur'ani lọ lánàá. Ibi tí a ń bá Al-Qur'ani lọ lánàá. Ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa èèyàn méjì kan. Ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa èèyàn méjì kan. Tí wọ́n burú púpọ̀. Tí wọ́n burú púpọ̀. Tí wọ́n dẹ̀ jẹ́ alábòsí. Tí wọ́n jẹ́ alábòsí èèyàn. Tí Qur'ani sọ pé kò sẹ́ni ó ṣàbòsí tó wọn. Tí Qur'ani sọ pé kò sẹ́ni ó ṣàbòsí tó wọn. Ó ní. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته. Ulahuma ẹni àkọ́kọ́ nú àwọn méjèèjì. Ẹni àkọ́kọ́ nú àwọn méjèèjì. Ó ní maniftaro ala Allahi kadhiban. Ẹni tó dáadáa parọ́ mọ́ Ọlọ́run. Ẹni tó dáadáa parọ́ mọ́ Ọlọ́run. Maniftaro ala Allahi kadhiban. Ẹni tó dáadáa parọ́ mọ́ Ọlọ́run. Ẹni tó dáadáa parọ́ mọ́ Ọlọ́run. Ẹni kejì aw kadhaba bi ayatihi. Ẹni kejì ni ẹni tó pe àwọn àmì Ọlọ́run. Aya Al-Qur'ani ni mo pè lámì Ọlọ́run. Àwọn ayatun aw ayatul Qur'aniyya. Àwọn aya Al-Qur'an. Ó là ń pè ní àwọn àmì Ọlọ́run tọ́lọ́run gbà lérò níhìn. Ní àwọn àmì Ọlọ́run tọ́lọ́run gbà lérò nínú aya yìí. Bí aya má mutí. Bí aya má mutí. Bí aya má ṣe zìnà. Bí aya má ṣe zìnà. Aya má parọ́. Aya má parọ́. Aya má ṣọ̀tẹ̀. Aya má ṣọ̀tẹ̀. Kódà aya má bá tèèyàn jẹ́. Aya má bà tèèyàn jẹ́. Kadhaba bi ayatihi. أو كذب بآياته. Àbírú ẹni bẹ́ẹ̀. Àbíwọ́ ẹni bẹ́ẹ̀. Kadhaba bi ayatihi ni ń pe àwọn àmì Ọlọ́run ní irọ́. Ń pe àwọn àmì Ọlọ́run nírọ́. Ńlẹ́ni kejì. Ńlẹ́ni kejì. أولئك ينالهم نصيبهم من الكتاب. Olúwa ní ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn báyìí. Ọ̀kẹ́ àmì àwọn èèyàn báyìí. Yanaluhum nasibuhum minal kitabi. Ọwọ́ wọn ti tẹ ìpín tiwọn. Ọwọ́ wọn ti tẹ ìpín tiwọn. Nínú tírà Ọlọ́run. Nínú tírà Ọlọ́run. Àfáà Sheikh Tọ̀bọ̀tọ́bírí. Àfáà Sheikh Tó ní tafsiri tí mò ń lò lọ́dún yìí. Ó ní tafsiri tí mò ń lò Tó lọ́dún ṣe yìí. tafsiri dáhùn. Ó ń pe kìtáàbù yẹn ní Al-Lawhu Al-Mahfuz. Ó ní tírà yẹn ní tírà kádàrá wọn tá a ti kọ́ bẹ́ẹ̀. Ó ní tírà kádàrá ni tá a ti Ó kọ́ tírà bẹ́ẹ̀. kádàrá tá a ti kọ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni. Tá a ti kọ́ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni. Àwa kọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ pé báyìí ni wọ́n ṣe ṣayé àwọn ọwọ́ manifest láyé fihi tanfidhul amr. Ọ̀rọ̀ ń wá lapa lórí wọn láyé níhìn. Ọ̀rọ̀ ńlá pa lórí wọn láyé nìyí. Ọlọ́run ní òun ní ìpín tí wọ́n nu tírà wọn. Ọlọ́run ní òpin tí wọ́n ní tírà wọn. إذا جاءتهم رسلنا يتوفونهم. Títí bí wọ́n ṣe máa lò lọ́nu. Títí bí wọ́n sì máa lò lọ́nu. Ìtìrọ́hù ni wọ́n máa ṣe, àdáparọ́ ni wọ́n máa ṣe. Àdáparọ́ ni ó máa ṣe. Takdhibu bi ayatillahi. Yóò máa pe àwọn Àmì Ọlọ́run yóò máa já ń rọ́. Yóò máa já níwá. So yóò tún kún inú mi rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Yóò máa ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ní قالوا hatta idha ja'atuhum rusuluna. حتى Yóò máa bá a lọ bẹ́ẹ̀. جاءتهم يتوفونهم. Àwọn òjíṣẹ́ wa wà débà. Òjíṣẹ́ wo ni òjíṣẹ́ yẹn? Òjíṣẹ́ tiwa ìkọ́mọ́. Òjíṣẹ́ tí wọ́n Èèyàn kọ́. kan ládùúgbò kan mọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ó wà bá làwọn tí ó gbẹ̀mí ẹ̀. Àwọn tí ó gbẹ̀mí ẹ̀ ni ó wà bá. Yatawaffawunahum. Àwọn tí wọ́n sì ń pò padà. Àwọn tí ó sì ń pò padà. Nínú àyà tí ń sọ fún wa nípa tadbir aw takhaliq aw takhsis khalq al-insan bi khalqin akhar. Bọ́lá ṣe tún ẹ̀dá mi dá. Bọ́lá ṣe tún ẹ̀dá mi dá. Nínú àyà tí wọ́n bá ní wafat alipéyàn kú àmọ́ alipó sípò padà jù ní. Kálímà yìí wọ́n máa ń lò fún àwọn ànábì Ọlọ́run. Wọ́n máa ń lò fún àwọn ànábì. Wọ́n máa ń lò fún àwọn òjíṣẹ́ Ọlọ́run. Wọ́n máa ń lò fún àwọn wòlíì Ọlọ́run. Tí wọ́n ní yatawaffa aw tawaffa ó sípò padà. Ó sípò padà. Ma asabatihum aw ma asabahumul maut. Wọn ò kó àwọn sípò padà ní. Ikú ọ̀pá àwọn wọn. Ikú ò pa àwọn Ẹni ikú bá pa
kò ní yípo padà mọ́ irú àwọn yìí ni irú àwọn àyà míì tó sọ fún wa nípa tadbirul khaliqi pàtàkì jùlọ àwọn almusihun àwọn èèyàn búburú torí wọ́n wà yí ẹ̀dá wọn padà ọlọ́run wọn mọ̀ sẹ́ka kálíkù wọn tàmùsíìkù tí wọ́n bá ọlọ́run bá ti yí ẹlẹ́dàá padà kí wọ́n wà di bí ẹranko wọ́n wà lọ sílé olówó ẹni tí ò ní ṣàánú wọn fihi ishtara wà fihi ta'ish yóò lọ sílé ibi tí wọ́n ti rà ibẹ̀ ni wọ́n ti máa sẹ̀mí wà yadribunaha aw yadribunahu dáìmàn wọ́n wà máa nà ní gbogbo ìgbà ni wọ́n máa nà wà asabatihu dáìmàl jaw'an ebi wà máa pa wálé àtìsáàní ọ̀fun máa gbẹ́ ní gbogbo ìgbà àyà sọ bẹ́ẹ̀ fún wa wípé irú àwọn tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run máa mọ̀ sáka ẹ̀dá wọn bẹ́ẹ̀ bá ti rí ẹranko míì tólówó rẹ̀ ò kí ń ṣàánú wọn díẹ̀ nú àwọn ẹ̀dá ọlọ́run míì náà nínú àwọn aṣaratu sáà ní bẹ́ẹ̀ àwọn àfáà sọ bẹ́ẹ̀ fún wa wípé ní ìgbẹ̀yìn ìgbà ẹ̀ sábà máa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹranko míì bẹ́ẹ̀ ẹni ọlọ́run yí lẹ́dàá rẹ̀ padà ní rìn bẹ́ẹ̀ tẹ́wàá máa bá sọ̀rọ̀ tí ó máa gbọ́ bí èèyàn torí pé èèyàn ni tẹ́lẹ̀ ọlọ́run yí ẹ̀dá rẹ̀ ọlọ́run ní yatawaffawnahu hatta idha ja'atuhum rusuluna yatawaffawnahum قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. ọlọ́run ni wọ́n sọ wípé ayna qalu wọn wà dáhùn pé ayna ma kuntum tad'una min dunillahi ntẹ́ wá ń pè tí kì í sọ lọ́hùn. nǹkan yẹn dà. àwọn wàhálà tá a ní lálùkìyámà nù. ẹni tí ń sin Ṣàngó tí ń sin òòṣà. àtàwọn nǹkan búburú mi tá a máa sìn. qalu ayna ma kuntum tad'una min dunillahi. lóòótọ́ tàwásùlù wà àmọ́ látàwásùlù min dunillahi illa billahi wa illa ma'allahi tàwásùlù ká ní lágbájá bá mi mú nǹkan báyìí lọ bí báyìí a sì jíṣẹ́ fẹ́nìyẹn ntọ́ náà sì jíṣẹ́ wa ìbẹ̀ǹbẹ̀ tó bá ti yàtọ̀ sí tọ́lọ́ ó ti di kèfèrí ọjọ́ àlùkìyámà qalu ayna ma kuntum tad'una min duni. ntẹ́ gbàgbọ́ tẹ́ fi pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ntẹ́ wá nígbàgbọ́ sí tẹ́ fi ní iftira tẹ́ fi ní àdáparọ́ náà fúnra yín ayna ma kuntum tad'una min dunillahi olúwa ó béèrè pé kíní yẹn dà. kíní kan tó gbóyin láyà tẹ́ fi mọ̀ pé báyìí lẹ́ẹ̀rí. ilẹ̀ yorùbá alágbára púpọ̀ kì í ṣe yorùbá nìkan haúsá náà ní agbára púpọ̀ Daura obìnrin ní jẹ́ bẹ́ẹ̀ Katsina ọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀ Kano Kanori ọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀ Daura tóbìnrin wò ń fẹ́ bínú kúò nílùú Daura ibi tí wọ́n ti bí Buhari ní Daura nínú ìmọ̀ ìpìlẹ̀ òun lòun yà wípé òun ò ní lọ mọ́ níbì kankan agbára tí ń bẹ lára rẹ̀ ló bá fi domi odò ní jẹ́ Daura gbogbo agbára kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ètò wa pọ̀jù tí wọ́n ń lò ní ìṣe ọ̀pọ̀ nílẹ̀ Ìgbò púpọ̀ ọ̀pọ̀ nílẹ̀ Ìgbò tí wọ́n máa ṣe tàmùsíìkù látàwùbíìkù
ìṣẹ̀dá wọn tí wọ́n yí padà irú agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Gàmbàrí náà púpọ̀ wọ́n ní agbára tí wọ́n fi máa tọ́ ọbọ̀ ìkookò lẹ́nu ẹ̀ tó gbé kánú bẹ́ẹ̀ ìkookò àdìhìbò làzọ́bùyòn àdìhìbò ìkookò nú ẹranko muftarisùn nínú ẹranko tí ń fà yẹn ya ni ẹranko tí jẹran tí máa jẹran ẹgbẹ́ rẹ̀ Gàmbàrí ní tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ so gbogbo orú àwọn agbára báyìí àwọn Yorùbá wa náà ní irú rẹ̀ láálá tí wọ́n ló lókè tí wọ́n ń pa lówe èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ láálá tó lókè ọmọ Ọ̀yọ́ ni ó wá lóògùn tí jẹ́ inú kingdom Ọ̀yọ́ ń jọ mamlakatu usuli abunahi Ọ̀yọ́ nínú kingdom Ọ̀yọ́ min awwal asrihim bi abaihimul aqdamun yakbi abaihim al imbrotiyun alágbára tí tẹ̀lú ni wọ́n pè imbroto alágbára tó tẹ̀lú nínú wọn ni láálá ń bẹ wọ́n bá lò ń lọ Kánò ní ìsìn yóò tẹ́ kinní kan sọ́wọ́ rẹ̀ ni yóò sì wíwí kú ìtò ní wí ń bẹ̀ yóò sì fi atẹ́gùn tó fẹ́ náà ni ó padà ní ògbé lọ́hùn níjọ́ tí ó kú ìlú Ìgbónà ló kú sí wọ́n pe gbogbo ayé ńjọ́ náà lọ́mọ Yorùbá wípé ní ẹ wá wò ní pé láálá tẹ́ ẹ lọ sókè ńjọ́ sí tẹ́ ẹ lẹ́yìn mọ́ ilẹ̀ ní bọ̀ padà wọ́n wá padà bá ńlẹ̀ lẹ̀ ó wá jókòó kò lè dìde mọ́ ní Yorùbá pa lóò pé láálá tó lò òkè ilẹ̀ ní bọ̀ láálá èèyàn ni o èèyàn ní láálá ọmọ Ọ̀yọ́ sì ni ìmúròhùn torí kò sílùú lẹ̀ Yorùbá ń jọ̀hún Ọ̀yọ́ nìkan lọ. kò sílùú lẹ̀ Yorùbá jọ Ọ̀yọ́ nìkan lọ níjọ̀hún. nítorí ìtàn gbé pé wíwá wọn wá láti Sudan ní Nuba. Anubatu àdúgbò kan ìlú kan ni wọ́n pè ní Nuba ní Sudan ibẹ̀ ló ti wá Lárúbáwá ń bẹ́ẹ̀ bàbá àti wa tí wọ́n lọ́sẹ̀ wà lọ́wọ́ ni wọ́n pè ní Abdul Wadudu tí wọ́n pè ní Odùduwà. So dídé tí ó dé sí Áfíríkà ń bí Ọ̀yọ́ ló gbà lọ. Sonu àwọn ọmọ alágbára jọ̀hún ni láálá ń bẹ. Nínú ẹ̀ ní Ṣàngó èèyàn náà ní jẹ́bẹ̀. Ọbàtálá èèyàn ní jẹ́bẹ̀. Ọ̀ṣun èèyàn ní jẹ́bẹ̀. Iyèmọ̀já ni wọ́n pè bẹ́ẹ̀ ìdajì èèyàn ìdajì ẹja. Bẹ́ẹ̀ làwọn míì wà ìdajì èèyàn ìdajì ẹranko. Wọ́n sọ àwọn míì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì wà ìdajì èèyàn ìdajì kòkòrò oníyájújù àti májújù tí Kùránì ní àtàyídá jáàtì hum yájújù wà májújù wà hum min kulli hadabin yansilun. Hatta idha ja'ahum ya'juju wa ma'juj wa hum min kulli hadabin yansilun. Adabi yansilun nìyẹn ìdajì èèyàn orí nìkan lè èèyàn ara yòókù kòkòrò ní. Ìdajì èèyàn ìdajì ẹranko oní masihu dajjal rasuhu karasi bani adam. Orí rẹ̀ rí bí ọmọ ànábì Adam. Wajamihu jasadihi kalfaros amil bigal amil jamalu lali jamalu. Ara yòókù. Ó wá dà gẹ́gẹ́ bí ara kẹ́tẹ́kẹ́tẹ́. Yẹn masihu dajjal amma bi nafsihi yatakallam. Àmọ́ yóò máa sọ̀rọ̀. Yóò máa sọ̀rọ̀ wá ti gbẹ̀yìn gbà. Ìyẹn ni Ọlọ́run wa sọ wípé àìnà ma kuntum tad'una min dunillahi. Ọlọ́run wa invite wọn wípé ẹ bá ń pe tẹ́ ń pè yẹn tẹ́ pè lọ́lọ́run min dunillahi tẹ́ ní kò tí nǹkan yẹn ò tọ́lọ́run min dunillahi tí ò tó Ọlọ́run Ọlọ́run ní nǹkan yẹn dà tẹ́ gbójúlé. Àwọn kèfèrí ó dáhùn jọ náà ọlùdọ̀lù ànádàbílẹ̀ wà fáì wa shahidu ala anfusihim
أنفسهم أنهم كانوا كافرين. قالوا ضلوا عنا akẹfẹ̀rí ọ sọ pé dọ̀lú àárí ọmọ. àwọn kẹfẹ̀rí ọ̀la àárí ọmọ. àárí ọmọ. àárí ọmọ o. bá a ṣe ń jọ ń rìn ìrìn kìámà bọ̀ wọ́n ti sọnù lọ́nà. wọ́n ti sọnù lójú ọ̀nà. dọ̀lú àná ìtumọ̀ náà nù à ń jọ ń bọ̀ ni àmọ́ dọ̀lú àná wọ́n ti sọnù lẹ́gbẹ̀ẹ́ wa. àjọ ń bọ̀ ni àmọ́ ti sọnù lẹ́gbẹ̀ẹ́ wa. gbogbo kìíní yẹn gbogbo ẹ̀ la fẹ́ fi hàn wọ́n lọ́hùn. wọ́n ti já dànù. wọ́n ti já dànù ni. wọ́n ti sọnù. wọ́n ti sọnù. ìtumọ̀ rẹ̀ náà nù o dọ̀lú àná wọ́n ti sọnù kúrò lẹ́yìn wa ìta gbé wájú ó ti sọnù ìta gbé wájú ti sọnù ìta gbé kọ́rùn ó ti sọnù ìta gbé kọ́rùn ti sọnù. Ọbàtálá tá a lá ń sìn òòṣà tá a lá ń bọ òòṣà tá a lá ń bọ ẹ̀dán tá a lá pè lọ́lọ́run ká tá a ní ẹ̀dán kì í kú ẹ̀dán kì í hùn ẹ̀dán ọ̀hún gan àárí mọ́. ààrẹ dán mọ́ o. ààrẹ dandan olúwa náà nù. wọ́n ti sọnù lẹ́yìn wa. ilẹ̀ Yorùbá tó bá ní lágbájá kan burú mo fọkọ bu ọba kan láṣìírí lọ́dọọdún ní máa ṣàtìyà kan wọ́n ti ṣàtìrà yẹn yóò wá gbé màálù dúdú bóyá méjì tàbí mẹ́ta màálù funfun méjì tàbí mẹ́ta wọ́n wá so straight ọ̀nà rẹ̀ níwájú rẹ̀ yóò máa rìn lọ tó bá ti parí iṣẹ́ yẹn iṣẹ́ òníyàn tí ó ní gbogbo ẹ̀ o bá ti wá parí gbogbo ẹ̀ ó ní gbẹ́rẹ́ ó ní Yorùbá bá ti wá pọ̀ yóò máa rìn lọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kan ni ó lè máa fọwọ́ kan ó sì lè máa fọwọ́ kan àwọn màálù wọn máa ṣubú kọ̀ọ̀kan ọ̀dọ̀ agbára rẹ̀ ni ẹni tí ọba bá ṣe nǹkan míì lọ́dún ọ̀hún nínú àwọn èèyàn búburú nù rẹ̀ yóò máa gbókun wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. tó bá tún dọdún mi yóò tún bẹ̀rẹ̀ rẹ̀. òun náà ti kú báyìí kọlu dọ̀lú àná. ọlọ́ni dọ̀lú àná fúnra ara wọn ni wọ́n sọ pé àríyànmọ́. àríyànmọ́ o. àríyànmọ́. ẹ bá ní lágbájá ó burú púpọ̀ ibi ìpẹ́ wà yìí lèyàn ti burú. ibi ìpẹ́ wà lèyàn ti burú. bá ní lágbájá ní agbára ibi tó ti lè tẹ ìpẹ́ yìí ló ti burú. ibi tó ti lè tẹ ìpẹ́ ni ó ti burú. tọ́ba ní lágbájá ní agbára ẹgbẹ́ lórí odò wò kò ní ságbára wọn agbára ọ̀tá kò sí tí ọ̀tẹ̀ tó le ntí ọ̀fọ̀ ọmú tó le ò sí náà ọba ti tẹnu omi báyìí ń wọlé lọ nù. tó bá tẹnu omi báyìí ń wọnú. nǹkan burúkú tó ti gbé kọ́ra nǹkan wo tó wúwo sí láàrin ṣé o yóò tètè rìn ìrìn ilẹ̀ ní odò. kọ́ọ̀lù dọ̀lú àná. wọn nígbà tá à ń bọ̀ lọ́dọ̀ wọ ọlọ́run jìnnìjìnnì mú wọn wọn làwọn ò ní débẹ̀ ọ̀dọ̀. aláwọ̀ ò lè dọ́dọ̀ ọlọ́run mọ́ o. dọ̀lú àná látàtàkàlà àná làálà kọ́ọ̀lù dọ̀lú àná. kọ́ọ̀lù dọ̀lú àná. ẹ̀kejì tó bá ní ẹnìkan lágbára ẹni kó gbọ́ kí wọ́n jù lọ torí òkè kí wọ́n bá jẹ́ máa pa àwọn lágbára tí wọ́n bá ti dásìdì sí la kí wọ́n dà ní wọ́n sì gbé lórí òkè wọ́n sì sọ́ọ́lẹ̀ yóò sì fọ̀rọ̀ kọ́lẹ̀ ọjà rí láyé nù. torí inú afẹ́rẹ́ kò sí tí ó fọ́ ọmú. kò sí tí ó fọ́ ọmú nínú afẹ́rẹ́. inú bàálù ọwọ́ Ọlọ́run la wà. ọwọ́ Ọlọ́run la wà. bí Dàsúkì ṣe bù áyà tó tó náà káàkiri ayé tó ńgbọ̀ ọjà nù bàálù tó bí wọn nítorí kò fà kú rẹ̀ náà nù kí ló fẹ́ fọ́ ọmú afẹ́rẹ́. ọba Dàsúkì. ọba Sókótó kọ́ Ibrahim Dàsúkì kìí ṣe pé gbogbo àwọn gàmbàrí ń sọ Dàsúkì lásán o wòlíì Ọlọ́run kan ní Baghdad ní jẹ́ Ibrahim Dàsúkì ìtàn rẹ̀ wà ní Ummul Barahin wọ́n wà ní Sharhu Ummul Barahin wòlíì Ọlọ́run kan ní wọ́n pè ní Dàsúkì la tal'ab ana la al'ab takallam ma ukallim mata ma ukallim takallam ma ukallim hadha minhaj so wòlíì Ọlọ́run kan ni wọ́n ń pè ní Dàsúkì. wòlíì Ọlọ́run kan náà ń pè ní Dàsúkì. Ibrahim wà ló kọ rẹ̀. Ibrahim ló kọ rẹ̀. à ń pè ní Ibrahim Dàsúkì. ń pè ní Ibrahim Dàsúkì. ń bọ̀ jánu bàálù ń jọ sí tó kò sí tó fẹ́ fọ́ mú afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni ọmọ rẹ̀ kan àbí méjì kọ́ wọn lóye àmọ́ òun fayé lẹ̀ ńgbà náà. fayé lẹ̀ ńgbà náà. àti tí bá jẹ́ agbára tí ń bẹ láyé kọ́lù dọ̀lú àná. kọ́ọ̀lù dọ̀lú àná. àwọn kèfèrí ìjọ náà wọ́n láwọn òrí máa wọ̀ṣá ìdú ala anfusihim.
ọlọ́run níjọ́ náà ọlọ́run níjọ́ náà nìkọ́lá ìní bẹ́rẹ̀ fún fi dalalati aw fi ghawayatihim ya'mahun aw fi dalalatihim ya'mahun. بل هم في ضلالتهم يعمهون. kèfèrí ń dààmú láyé ni. kèfèrí ń dààmú láyé ni. tó bá ju àlè ó sì gbà kú ní agbára tó bá ju àlè kí wọn ṣe tó mọ̀ pé kèfèrí lòun. tó bá di jọ́ ìkíámọ̀ ní ó tó mọ̀ pé kèfèrí lòun. ẹ má bá wí. ó di ju àlè kí wọn kó tó gbàgbọ́ pé kèfèrí lòun. di jọ́ ìkíámọ̀ kó tó gbàgbọ́ pé kèfèrí lòun. Kùránì ni wa shahidu ala anfusihim àwọn fúnra wọn wà á mọ̀ wọ́n ṣẹ̀yìdà ala anfusihim annahum kanu kafirin. àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ kèfèrí làwọn ojú àlìkíyàmọ̀ wọn tó mọ̀. òdìjọ́ àlìkíyàmọ̀ kan tó mọ̀. ìdí ni pé ní tí wọ́n fi ya kèfèrí yẹn kò ní tẹ̀lé ẹ lọ́mọ́. nítorí fi ya kèfèrí kò ní tẹ̀lé ẹ lọ́mọ́. àṣà ya kèfèrí àṣọ àwọn tí máa kírun tá a láàní bá wọn kí àṣà wọn ni wọ́n mọ̀nà àwọn tẹ́ gbà wẹ̀ tá a ní kí ni wọ́n ń gbà yẹn ṣe lè máa kéde àwẹ̀ mùsùlùmí fúnra ọlọ́run ló kéde oṣù Ramadan fúnra ọlọ́run ló kéde àwẹ̀ fún ẹni tí ń gbàwẹ̀ fúnra ọlọ́run ló wá tún kéde ẹ̀san tí ń bẹ ńbẹ̀. ọlọ́run ló kéde ẹ̀san tí ń bẹ ńbẹ̀. hajj lílọ ìṣẹ́jú èmi yín ni wọ́n fi dá Jerusalem lílọ ọ̀lẹ̀ èmi ti dáyé mo ti gbọ́ ẹnìkan yìí lọ ibìkan jọ̀hún nílànà ẹ̀sìn mi kò síbi tẹ́ ẹ fẹ́ lọ Kúbà ò ṣe Kúbà ìṣẹ́jú èmi yín jọ òun ò tí ì pọ̀dún mẹ́wàá tí wọ́n fi ń lọ ìyẹn máa lọ Kúbà ibẹ̀ lágbára Yorùbá wájú ibẹ̀ ní gbogbo náà ìṣẹ́jú wa kì í pọ́dún mẹ́wàá jẹ. ìpọ́dún mẹ́wàá. ìyọ̀gbọ̀n ọdún Jerusalem lílọ kì í tó. ẹyẹ Mọ́kà wọ́n bí èmi àti yín bá ní. a gbọ́ tán pé àwọn bàbá la wà lọ Mọ́kà èyí tí ò lọ Mọ́kà tó wù kọ́ lọ Mọ́kà yín sunkún nítorí tó wọ̀n lọ. èyí tó wù ẹgbẹ́ bí àwọn bàbá tí wọ́n ti ṣe wáàsí fún wọn ó ṣe wáàsí wọn pé o lè bá bàbá rẹ tí Mọ́kà wà lẹ́mìí rẹ̀ tí ò lè lọ o lè bá lọ Mọ́kà ọmọ ti lọ bí ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ó ní eléyìí tí mo lọ yìí tèmi ni eléyìí tí mo lọ yìí tí ìyá mi tó ti kú ni èyí tí mo lọ yìí tí bàbá mi tó ti kú ni. kó yìí mọ́kọ̀ bá a ti dáyé bá a nù àwọ̀là bẹ́ẹ̀ tí ń wò dí àlè náà sì lọ́lọ́run pé bẹ́ẹ̀ tí làtíkì pé ilé àkọ́kọ́ tá a kọ́ fi lélẹ̀ níbẹ̀ pàmínísítà tọ́ à ilé yìí ní alọ́bẹ̀ gbàgbára bá ti wà agbára owó àtàlàáfíà torí èèyàn lè dé Mọ́kà kọ́mọ́sí hajj gbàtọ́ dọ́hùn tí ọ̀lá láàfíà ọlọ́run ní washahidu ala anfusihim. washahidu ala anfusihim annahum kanu kafirin. irú àwọn èyí làwọn bàbá wa ń pè ní adọ́run mòótọ́. làwọn yóò pè ní adọ́run mòótọ́. ẹni tó bá dé ọ̀run irú wọn bẹ́ẹ̀ tó jẹ́ kèfèrí láyé nìyí tó wá gbàgbọ́ ń bẹ̀ títí àwọn màláíkà fi pa òjíṣẹ́ tí a rán sí fi pa wádàá kíámà ní oṣù tó wá mú òótọ́ wípé àṣẹ kèfèrí lò náà qala idkhulu fi umamin qad khalat min qablikum minal jinni wal insi fin-nar kullama dakhalat لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون. في آية ìṣàlàyé ọ̀rọ̀ àwọn kèfèrí. Ọlọ́run fi àyà ìṣàlàyé ọ̀rọ̀ àwọn kèfèrí. ọ̀nà tó jìn díẹ̀ lọ̀rọ̀ yìí lọ àmọ́ Ọlọ́run pe mùmìnì nìkan ní mùmìnì o ó pe mùmìnì nìkan kò yẹ ní mùmìnì. Ọlọ́run pe mùmìnì nìkan ní mùmìnì. àwọn àáfàá wa pàtàkì jùlọ àwọn àáfàá wa aṣẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀. pàtàkì jùlọ àwọn àáfàá wa aṣẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀. àáfàá wa aṣẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo gbà lérò ni wípé bíi kí ẹlòmíràn máa fi pé bóyá pàdé àwọn ẹlẹ́sìn míì
kó má lè ráàyè láti sòótọ́ kó má ní ọ̀kan náà ni wá. bí gálómi mọ lọ́kàn náà àìsàn ọ̀kan náà ń torí wọn bá kírun o. àìsí ìṣọ̀kan náà torí wọn bá wa kírun. torí hákùlì járí wà ó lè tọ́ pé à ń jọ ń gbé. ẹ̀tọ́ pé a jọ ń gbé. dandan ni àábù wọn ní ẹ̀tọ́ yẹn. àábù wọn lẹ́tọ̀ yẹn. lẹ́yìn yẹn àjọṣẹ̀ṣẹ̀ kan náà o. lẹ́yìn yẹn àjọṣẹ̀ṣẹ̀ kan náà. owó gbogbo àfáà wà kan tí wọ́n ṣe kíṣẹ́ẹ̀tì láṣìírí wọ́n lọ gba ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan torí ọ̀rọ̀ yẹn di wàhálà ní ìlú wọn di wàhálà púpọ̀ ọba tó dá wa lọ́sàlàyé ọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí kí làwa tí wọ́n dá kí làwa dà pọ̀ sí. kí làwa dà pọ̀ sí. wọ́n tó dá wa mùsùlùmí bó tilẹ̀ wọ ẹsẹ̀ tó ọyọ ẹ̀sìn mi nù àwa la mọ iye ẹ̀sìn wa ọyọ ẹ̀sìn mi nù kọ́ tẹ̀lé wa ọyọ ẹ̀sìn mi nù kọ́ tẹ̀lé wa ju káwọ̀ tẹ̀lé ẹ lọ torí àwọn gan mọ̀ wípé kò sí nǹkan gbòógì tó lágbára jù yásù tọrọ àwẹ̀ tá à ń gbà mọmọye kírísítẹ́nì tí bá wàá gbà àwọn ọ̀rẹ́ mi sunday ìbára sunday kan jọ kan ibi wọ́n wà lókè mẹ́rin ń gba rọ̀mọ̀dánà lọ́wọ́ báyìí kò lè má gbà àti bẹ́ẹ̀ lọ́gbọ̀n àdáhùn so ó yọ ẹlòmíín nínú ẹ̀sìn mi kó sí islam. ó yọ ẹlòmíín nínú ẹ̀sìn mi kó sí islam. kódà ó ti àwọn alágbára ayé. bàbá kan wà ń pè ní alhaji suleiman ó ti kú báyìí à ń pè ní alhaji suleiman kì í kírun rárá torí màjúsí ni ẹlẹ́bọ dúdú ẹ̀sìn ìbílẹ̀ ni àwọn ará kúbà nkankan ni kọ̀ wá bímọ kan rí èmi ní ó pè kí wọ́n á bọ̀ sọ ọmọ lóko bàbá kan wá rí mi oníkílódé tí ń lọ bá a sọ mo ní báyà ọmọ rẹ ó sì ìsìlámù ni sàwọn tó bí ànábì kírun ni sàwọn tó bí ànábì ṣé wọ́n kírun wọ́n kàlẹ́ yàn rí ni wọ́n ní wọ́n gbé sí wọn kírun bóyá àwọn ẹ̀yà jẹ́ kírun òun gan náà wọ́n bí inú ìsìlámù ó sì lóhùn ṣe mọ́ èmi ní ọ̀wà pé kí wọ́n á sọ gbogbo ọmọ lóko lọ́kàn mo wá bí léèrè mo ní sẹ́ ẹ̀ kì í sọ ọmọ lóko níbi tí ẹ̀sìn olóhùn tiẹ̀ mọ́ bóyá ṣe ń ṣe wọ́n ní káwọn ọ̀pẹ káwọn kan jẹun wọn láwọn kan sọ pé kìnìkan àwọn kan bùn lóko ifá kan àbúkọ ògún kan ni wọn làwọn sì jẹun. àwọn sì jẹun. mo ní ta sọ fún yín mo ní jókèlú ìjọwò lẹ̀ mọ́ sí oníjọ́ àwọn bá ti bí ni o ó ní níbílẹ̀ ìjọ àwọn bá ti bí táwọn sì wo àkọsẹ̀jáyé rẹ̀ wọn làwọn yìí sọ wípé ní ògún ní ọmọ sí ni àbí kìnìkan ní ọmọ sí oní kìnìkan ní ọmọ sí ni ògún kan ní ọmọ sí àwọn sì sọ fún gbà náà wọn làwọn sì máa jẹun títí ijọ́ mẹ́jọ. àwọn sì jẹun ijọ́ mẹ́jọ. ìta nàbì ní àwọ̀ ọ̀gbọ̀lọ̀ sí ni. sanabi náà ò gbọdọ̀ sí. so àwọn kankan tá a máa ń dà á pọ̀ idha kunta fi shay'in kun fihi la muhsinan wala musihan la muhsinan wala musihan ètò bá wù ọ́ sí la mudhabdhabin wala bitanafuki la bitanafuki kì í ṣe ká máa wíwìkúwì sá ká máa sọ̀sọ̀kúsọ ká wá jẹ ẹlẹ́nu méjì mùdẹ́bùdẹ́bí náà ni wọ́n ń pè wọ́n yẹn ẹlẹ́nu méjì ní wọ́n pè yín náà dáa ní ọ̀làdúrà tó lágbára tí wọ́n máa ṣe fáwọn ọmọ ẹ̀yà wa tàbílíìgì tí wọ́n ń pè ní alùsùnà tàbílíìgì alùsùnà torí gbogbo ẹ̀ náà ti pẹ̀ ká ní ìsìn tó ti pọ̀ à ń ṣíyà ń bẹ lọ́tọ̀ zẹ̀kṣẹ́kì ń bẹ lọ́tọ̀ tàbílíìgì ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ lọ àwọn alùsùnà àwọn izalatul bid'ah ń bẹ lọ́tọ̀ wa iqamati sunna wọn náà wà láàyè ọ̀tọ̀ tí kálukú wọn ní tasdiqun bi imanin khassin kálukú ní kọ́nvẹ́nàntì ìgbàgbọ́ ẹnu ẹ̀mí rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ gbogbo ẹ̀ la yukhalifu khamsa salawati al-yawmiyya wa al-layliyya wan-nahariyya gbogbo ẹ̀ kò yapa sí ìrun wákàtí 5 ojoojúmọ́ àmójẹ́ ń gbádùn ẹ̀ débi wípé ní irùngbọ̀n ní o fìlà ní o aṣọ ṣòkòtò ní o ẹ fi dá wọn mọ̀ ṣòro àwọn èèyàn wà míì tí àwọn ṣe irú bẹ́ẹ̀ ló sì yẹ kí gbogbo wọn lọ láì mọ̀ pé mùsùlùmí làwọn eléyìí wọ́n ní ànábì Musa aleyhi salatu wa salam wọ́n ní ló béèrè ẹ̀sipẹ́rímẹ́ǹtì kan lọ́dọ̀ Ọlọ́run an adad aw ummatin yadkhuluna aljanna min kulli fawjin min al-anbiya gbogbo ọjọ́ ànábì Ọlọ́run ànábì Musa béèrè lọ́dọ̀ Ọlọ́run pé èèyàn mélòó ni ó wà aljanna
wọ́n ní amarahu rabbul jalali bizari habatin azurro ọlọ́run sọ fún wípé nílò ọgbìn àgbàdo kan wá gbìn àgbàdo hóró kan ọ̀hún wánà ṣáà wánà bàtà ń dàgbà ó sì hù ọ wá pa ewé súnbúlà ẹyọ kan ìyẹn ní sírí ẹyọ kan ó mú jáde ń wọ́n mú jáde ọlọ́run ní lọ ká ọ wá ká gẹ́gẹ́ bó ṣe rí pé àwọn aráàlú náà máa ń ká nǹkan èso wọn ń wọ́n wá ká tán ọlọ́run ní kìlọ̀ bẹ́ẹ̀ bí ṣe ó ní mo fẹ́ jẹ́ náà ni ó ní tí wọ́n máa ṣe ń bẹ̀ yangan àdógì ó ní mo fẹ́ ṣe ọlọ́run kọ alhamahu rabbul jalali kayfiyatihi bí wọ́n ti máa ṣe ọba tó dá ọkọ anabi musa wa mú aha àgbàdo sírí kan ọlọ́run ní ìyá rẹ̀ ńkọ́ ọbẹ̀ dànù ó ní òwúlò ó ní kì í ṣe òǹdò wọ́n jẹ ìyẹn ní sírí gbọ̀ndàn igi àgbàdo ń gbọ́ ọbẹ̀ dànù tán aha àgbàdo ọha dànù nígbà ọ̀sán àgbàdo tán ọgbó àgbàdo owó nígbà ọgbó àgbàdo kó ń bi ṣùkù ojú ṣùkù nù ọlọ́run tí ìyẹn náà ń kọ́ ní òwúlò oníkòsí tó bẹ́ẹ̀ bí nígbà wa kó àgbàdo kó sínú omi ó kó mojújọ́ kìlú yẹn ó wọ àgbàdo kó ń bẹ̀ ọlọ́ ọwọ́ àṣẹ nígbà ọwọ́ àṣẹ tán àwọn èta èrí ìṣẹ́gì ọ̀dànù omi dùn ọ̀dànù ọwọ́ akógìní ọlọ́run ní bí ọmọ àlùjẹ́ náà sì mọ aláyé nù wọ́n àlùjẹ́nà wọ́n àlàwọ̀ àlùjẹ́nà wọ́n aká wà àlùjẹ́nà ọlọ́run ṣe wádìí rò náà ni ọlọ́run fi àyà yìí ó fi yọ alikama kúrò nù ìta ọlọ́run fi yọ paru kúrò nù góòlù wípé ní lana ma lana aw lana dinana walakum dinukum aw lakum dinukum waliya dini ilé anabi sọ pé kò lè yá ayọ́ alkafirun láà bó ti wí nù ní àbúdù ma ta'budun wala antum abiduna ma a'budu lakum dinukum waliya dini. لا أعبد ما تعبدون يعني لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون لكم دينكم ولي دين لكم دينكم ولي دين tó bá fẹ́ ka ní kìrọ́ha bí ahlil Kufa wa ahlil Basra àwọn máa fi yá òkun níbẹ̀yìn àwọn maw'izatun alladhi uballighu an-nas fi ayyi aflatin ana fihi an sifatil Qur'an ìròyìn al-Qur'an tààkìtàn àwọn mọ́dàwó ìbẹ̀mbòmí àwọn mọ́dàhí ìbẹ̀mbòmí àwọn mọ́dàhú ìbẹ̀mbòmí tààfi sí lakum dinukum waliya din mọ́lẹ́sìn mọ́ wá ní ẹ̀sìn mi lakum dinukum waliya dini ńlọ́lọ́run sọ bá Nabi Muhammad ọlọ́run wá fi àyà yìí sọ pé qalu idkhulu fi umamin qad khalat min qablikum minal jinni wal insi ọlọ́run wá sọ wọn kìfìrí pé idkhulu àkíyàmọ̀ lóde kálukú ní ọ̀tọ̀ àwọn tó fún lágbára àwọn ìkọ́tọ̀ lọ idkhulu nù fi umamin nú àwọn ìjọ ńláńlá qad khalat àwọn ìjọ tó ti lọ tí wọ́n fún yín láwọn agbára wọn minal jinni wal insi nínú àwọn àlìjẹ̀nú àti èèyàn ọlọ́run ni ẹ máa tọ̀ wọ́n lọ finnaari wọ́n wà nù náà ẹ máa tọ̀ wọ́n lọ. كلما دخلت
أمة لعنت أختها. Òkúta àánú ìyẹn ni pé ẹni tó kọ lágbára burúkú tó ní máa sin òòṣà yìí àtò tí máa tọ́lọ̀ máa tó wá ní ẹ máa lọ àwọn tó wọ́n wà nù náà náà wá ń lọ nù náà yóò pé kò ní dáa fún ọ sọ pé wọ́n ló sì mí lọ́nà láàánà tínú hādhā maʿnā al-Qur'ān láàánà yóò sọ pé kò ní dáa fún wọ́n ló sì mí lọ́nà báyìí ọlọ́run ní àmọ́ wọn kò ní ìkejì náà mọ láàánà tí kí ló pé ó kó tà á yóò wá máa ṣépè fún ẹnì kejì ẹ bíi obìnrin ẹ tọ́lọ́ndọ̀ pàṣẹ fún àwọn méjèèjì pé ẹ máa wọná lọ ìdádá títí kálukú wọn wà máa tira wọn lọ́pọ̀pọ̀ tàdírí ìkùnú man adraka al-ilm ẹ̀ ń bá lé ìmọ̀ bá wọn wà máa léra wọn bá máa tira wọn lọ́pọ̀pọ̀ títí tí wọ́n fi wọná kọ́ọ̀lá tí ó fọ́rọ́ ọ̀hún ẹnìkan nù wọn ìyẹn pé ẹni àkọ́kọ́ ọba kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò máa sọ fẹ́ni kejì wọn pé awùláyì adọ̀lúná mina nari wọn a máa sọ ìpínlẹ̀ awùláyì adọ̀lúná wọ́n ní ìwọ ọlọ́run ọba wa àmọ́ kó wọ lọ́lọ́run ìwọ ọba wa lónìí káàmọ̀ lọ́lọ́run tẹ́lẹ̀ awùláyì adọ̀lúnà bàbá tó jẹ́ bàbá òòṣà yìí ìyá tó jẹ́ ìyá ọlọ́sùn yìí àwọn ni wọ́n sọ wá nù tó bá níbẹ̀ fà tí ìmọ̀ àdábà ń dé ẹ̀fà nínú náà àti gbàpá àjọ ń wọ náà lọ àmọ́ jẹ́ kí yà á tiẹ̀ kó lé sí tèmi bọ́ bá fẹ́mi lẹ́yọ̀ kan jẹ́ ọjẹ́ méjì ń tiẹ̀ dé ìfànù àdábà ń dé ìfànù nínú náà rí jẹ́ kí yà á tiẹ̀ pọ̀ ju tèmi lọ so dandan ni ká mọ Ọlọ́run láyé nìyí ká sì máa sìn ọba tó dá wa ò dápọ̀ àwa là ń dà á pọ̀ Ọlọ́run sì ń yanjú ẹ̀ Ọlọ́run ní qāla likulli di'fun walākin lā ta'lamūn walākin lā fún Ọlọ́run wà sọ yìí pé ní gbogbo yín lè jìyà walākin lā ta'lamūn kàn mọ̀ ní gbogbo yín nìyà tọ́ sí ebi ńgbà tí wọ́n ní ta ni ó gbàṣọ Ọ̀ṣun wọ̀ ebi wọ̀ lọ kọ́kọ́ gbé wọ̀ wọ́n ní ta ni ó gbé wọ́n ti kú ọmọ lẹ́la wọ́n náà o jèrè ńgbà ń lọ o tún jèrè ńgbà tó ń bọ̀ wọ́n kàn tú ọtí sinapu lé ọ lórí ni wọ́n wá pè lọ́tí àdúrà àsọtí èpè ni Ọlọ́run ní qāla likulli di'fin di'fun walākin lā ta'lamūn ìyẹn máa parí ayà ní kí láǹfààní pé jókòó mẹ́wọ̀ Ọlọ́run ní likulli di'fun gbogbo yín lẹ ní ìyà tí ó dẹ̀ pọ̀ tó tí ẹ jẹ́ déédéé tó kò ní àdábàn di'fan jẹ́ tí ọ̀pọ̀ jù kìfìrí kan ló wí bẹ́ẹ̀ pé jẹ́ kí tọ̀gá mi ọ̀pọ̀ jù Ọlọ́run ní gbogbo yín lẹ́jọ́ jẹ̀yà púpọ̀ jù tèmi ń gbà tọ́gá rẹ̀ kú ní ọ̀sẹ̀ ìbí wọ́n lọ gbà á ìbí wọ́n lọ padà gbà á ìwọ wọn lọ ọmọ yòókù ṣe. Ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀ mọ̀ ní wa qalat ulāhum li ukhṛāhum. فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون. ó ní waqālati ulāhum sójú mọ́ waqālati ulāhum tọ́lọ̀ ń wíwẹ̀ tàwílì nìyẹn nípa wípé ọ̀gá tó wá jẹ́ ọ̀gá àyà Ọ̀ṣun òun wà á sọ́njọ́ náà lọ́hùn wípé ìwọ náà jìyà bí mi náà ti jìyà yìí. ọ̀gá ìyá Ọ̀ṣun sọ pé ìwọ náà jìyà bí mi náà ti jìyà. fama kana lakum alayna min fadli. فما كان لكم علينا من فضل. Ọlọ́run wà ní òun wà sọ wọ́n pé kí ni ọlá tẹ ní jù wá lọ tẹ́ fi lè sọ pé kọ́lọ́run fi ìyà tó pọ̀ di àwa
ibi kankan náà làjọ ń ṣe. ibi kankan náà làjọ ń ṣe. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣe wá kèfèrí o. Ó ṣe wá kèfèrí. Ọlọ́run ní àwọn ọ̀gá àwọn ẹni wọ́n máa sọ bẹ́ẹ̀ o. Ó ní fadhuqul adhaba bima kuntum taksibun. Ọ̀hún ọ̀wà ọ̀gá wọn wà sọ pé ní ntẹ́yìn náà ṣe ń ṣe nígbà táwa náà ń kú omi ẹ̀yìn la fi ilẹ̀ fún. ntẹ́yìn náà ṣe ń ṣe ìgbà táwa náà kú omi ẹ̀yìn máa jìyà tí ń lọ. fadhuqul adhaba bima ọlọ́wọ́ innal ladhina kadhabu bi ayatina wastakbaru anha. لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها Ọlọ́run ní dájúdájú àwọn kan. Ọlọ́run ní dájúdájú àwọn kan. Kadhabu bi ayatina. Ntí máa bí ẹ̀dá kọ̀ọ̀kan ló gan bá a ti wáyé. Ntí máa bí ẹ̀dá kọ̀ọ̀kan ló bá a ti wáyé. Ntí bí Ọlọ́run ló dùn ní kéèyàn pé irọ́ ni Kùránì. Ntí bí Ọlọ́run ló dùn ní kéèyàn pé irọ́ ni Kùránì. Ntí máa bí ẹ̀dá kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní ntí máa bí ẹ̀dá kọ̀ọ̀kan nú. Àwọn tó bí Ọlọ́run ló púpọ̀ jù ní kéèyàn sọ pé irọ́ ni Kùránì. Ní kéèyàn ní irọ́ ni Kùránì. Bí Ọlọ́run ló púpọ̀ jù. Ó bí Ọlọ́run púpọ̀. Tírà kúkú pọ̀. Tírà pọ̀. Ó pọ̀. Ó pọ̀. Àwọn ọ̀rọ̀ míì ti wọnú tírà míì. Àwọn ọ̀rọ̀ míì ti wọnú tírà míì. Ti wọnú tírà míì bíi Injil, bíi Zabur. Bíi Zabur. Àti bẹ́ẹ̀ 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 lọ. Àti bẹ́ẹ̀ 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 lọ. Àmọ́ Qur'an la ya'tihi al-batil min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid ntọ́lọ́ ń pinnu nǹkan mi ò kún rí. Nǹkan mi ò kún rí. N ò sì yọ nǹkan kan kú mẹ́rin. N ò sì yọ nǹkan kan kú mẹ́rin. La ya'tihi al-batil min bayni yadayhi. Irọ́ ò débẹ̀ rí. Irọ́ ò débẹ̀ rí. N ò sì fi rọ́mù kankan kú nú ẹ̀. N ò sì fi rọ́mù kankan kú bẹ́ẹ̀. Bọ́lá ti pe Kùránì. So n tó wá bí Ọlọ́run ló lọ́ba tí ó dá wa yìí. Òde kéèyàn ní Kùránì. Irọ́ ni. Kéèyàn ní Kùránì irọ́ ni. Ìrìn kìíní jẹ́ bẹ̀ sẹ́yìn pé tó sì bí gàmbà nínú púpọ̀ nù. Tí a ká ìrẹ́pì Bàgídádì yẹn, òun ní Ìgbò kan ló fi nu ìdí ọmọ rẹ̀ ní Kánò ló di wàhálà lọ́dún kan tí wọ́n ń pààyàn sí. Ó di wàhálà gan púpọ̀ ní máa sọ fún àwọn ọmọ ẹ bá ti rí Kùránì lẹ̀ mú ẹ má bá ń tì wò sínú ihò búlọ́ọ̀kù ọ̀dà ẹ má bá ń tì sínú ihò búlọ́ọ̀kù ọ̀dà kọ́ wà lẹ́ka máa wò ó bẹ́ẹ̀ bá dé Kaaba lónìí. Bẹ́ẹ̀ bá dé Kaaba lónìí. Wọ́n gbé mikirawo síbẹ̀ lámìkira kàhádà mikira olè khutbatul jumu'ah la mikirawo tá a fi máa ké Kùránì tí a bá ti gbé lọ́wọ́ tó sùn yín pákó kan wà tí wọ́n ṣe báyìí tẹ́ gbèsè wọn ò ní gbà pé gbé Kùránì lẹ́ẹ̀lẹ́ nǹkan ní Kaaba bí ó ti já sí pé wọ́n ń gbá gbogbo ẹ̀ ń gbogbo wà wọn ò ní gbà wọn ò sì ní gbà kẹ́ gbé tí àmì ìlé lórí. Orí mikra lẹ́gbẹ̀ẹ́sì. Wọ́n ní ẹgbẹ́ wọ́n jẹ́ bá ti lè gbé lọ́wọ́ ẹ̀ má gbé lẹ́lẹ̀. Ẹ bá lè gbé lọ́wọ́ ẹ̀ má gbé lẹ̀. Wọ́n ní ìgbàgbọ́ ni pé àwọn èèyàn ń tẹ̀lé lẹ̀ gbogbo ẹni tí ń tẹ̀lé lẹ̀ ọ̀mọ́ ẹ̀ sì wá gbọ́rọ̀ tọ̀ mọ́ síbẹ̀ títí di àárọ̀ yìí Kùránì ìwé náà mọ̀ ní. Ìwé ni nà ó tá a bá jábí ìkúrò kò sí ntọ́lọ̀ ó fi sí wa gbogbo àwọn ilé kò sí ntọ́lọ̀ ó fi sí wa tẹ́ bá ti dá kan kó níbẹ̀ ó ti dọ̀ràn. Lọ́dún kan wọ́n kéde yóò ti tó bíi 20 years báyìí bí 20 ọdún wọ́n kéde kínní kan ní Mamlakatu Saudiya torí ńgbà tí àwọn ọ̀tá Islam tí wọ́n ń wádìí kì í ṣe Nàìjíríà là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o. Kì í ṣe Nàìjíríà là ń sọ̀rọ̀ Saudi ni. Kì í ṣe Nàìjíríà àwọn orílẹ̀-èdè míì kúlù takalam mahama mukalim àwọn orílẹ̀-èdè míì tí wọ́n jẹ́ ọ̀tá Islam torí kì í ṣe kéwì yìí nìkan
kéwúta kéyì kì í ṣe kùránì nìkan wọ́n fi kọ́ tíra mi tó tako Islam. wọ́n fi kọ́ tíra mi tó tako Islam. mo ní tíra kan lọ́wọ́ ń bẹ̀ gbogbo àwọn tó kọ́ àwọn mọ̀síhù ni àwọn tí kì í ṣẹlẹ́sìn Islam lọ́kọ̀ lárúbá wọn sì kọ́ wúrú àwọn àwọn àjíṣẹ́jẹ́ tó bá ti rí wọ́n sì fi pamọ́ wọ́n ní tíra ni wọ́n fi tako Islam ni. wọ́n fi tako Islam ni. lọ́dún yẹn yóò ti lé lógún ọdún gan. yóò ti lé lógún ọdún báyìí. wọ́n wá gbé ìmọ̀ràn yẹn jáde ní mamlakatu Saudi ali Saudi ní Mẹ́kà lọ́hùn. ní Mẹ́kà lọ́hùn. wọ́n ní gbogbo bí ẹ bá ti ń ka Kùránì tí ẹ bá ti rí kátàwù kan bẹ̀ ẹ fi Kùránì wọn ránṣẹ́ padà sí Mẹ́kà. ẹni tẹ́ bá ti ń ka Kùránì tàbí kẹ́ ẹ mú Kùránì pamọ́ ẹ má kàn kankan mọ́ bẹ̀. ìyẹn ni pé tí wọ́n bá kọ Kùránì bí àwọn jìtá míì máa wà lọ́nà míì tó yẹ pé ibi tí wọ́n ti jìtá yẹn kún ò jìtá míì bẹ́ẹ̀ nù Kùránì bíi mẹ́rin márùn mẹ́fà míì tá a kójọ tá a wò wọ́n wà ní ọ̀kan yẹn mú pamọ́ lẹ́tà tẹ́ bá ní ẹ̀kọ́ tẹ́ bá lè fi ránṣẹ́ sọ pé rí nǹkan báyìí wọ́n sì sanwó tọ́pọ̀ fún yàn Saudi yàtọ̀ sáwọn ọmọ ìyá wa tí ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀ ní ìsìn o tí wọ́n lọ gbọ́ owó ribiribi kẹ́nìkan sọ pé káfá kan mọ́ gbowó olóko àbí kẹ́nìkan ibi tí wọ́n kọ́kọ́ gbé dé pé sọmọ rẹ ló kọ́ fúnra rẹ bí wọ́n kọ́kọ́ gbé dé nù sọmọ rẹ ló kọ́ Anabi Muhammad so ṣe bẹ́ẹ̀ fún gbogbo sàbí. so ṣe bẹ́ẹ̀ fún gbogbo sàbí. sàbí kan náà sọmọ rẹ ló kọ́ fúnra rẹ. sọmọ rẹ ló kọ́ fúnra rẹ. ní kèfèrí tó ṣe gba ìsìlámù lónìí ó sì bímọ lónìí àti sọmọ rẹ sáà Ànábì sọ bẹ́ẹ̀. Ànábì sọ bẹ́ẹ̀. àwọn hikima tí ò nítumọ̀ wọ́n á ní Ànábì sọ èèyàn mélòó ló sọ bẹ́ẹ̀ fún. èèyàn mélòó la Ànábì sọ bẹ́ẹ̀ fún. áàlù rẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n ní ìmọ̀ nínú ìjọ rẹ̀ bíi Ali Ukail Ali Abubakar Usman àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ fún pé ìwọ náà kò ti wà ní ẹ̀sìn náà ti pẹ́ kò sì ti rókọ tó wọ ìwọ náà sọ gbogbo wọn jọ náà lọ Abdullahi wọn a máa sọ wọn bá ti sọ wọn Abdullahi wọn sọ Muhammadu láti ní ìfẹ́ Ànábì tó mẹ́sìn wá àti ìfẹ́ bàbá rẹ̀ tó bí ọmọ ìmọ̀ ọ̀tán. so bí ọlá ni wọ́n ń wádìí kíni àwọn kátàwù tí ń bẹ bíi Mushaful Karim. ni wọ́n ń wádìí àwọn àṣìṣe tí ń bẹ nínú Al-Qur'an. alhamdulilayi kò sì sí torí bẹ́ẹ̀ má ti ń tẹ Kùránì gbogbo àwọn dámọ̀dé náà Kùránì gbogbo àwọn ilé táwọn afáà máa gbé bọ̀ láti Mẹ́kà tàbí táwọn mùsùlùmí àwọn alálàájì máa gbé bọ̀ yìí tí wọ́n bá ti tẹ̀ kíní printing tí wọ́n fi ń tẹ̀ wọ́n máa yẹ̀ wò sáá wọ́n kó àwọn kan sídìí rẹ̀ wọ́n ní áyà kọ̀ọ̀kan ni ẹ máa kà ń bẹ̀ ìwọ máa kà ìwọ ń tiẹ̀ máa wo àràfí kọ̀ọ̀kan sópé ìwọ ń tiẹ̀ máa wo súrà kọ̀ọ̀kan sópé ìwọ ń tiẹ̀ wá máa ṣípò ara síbi tó ti yọ bẹ̀rẹ̀ síbi tó ti yọ pẹ́ ẹ bá wo bàrátù sí mo fi bísímìláì sí àti bẹ́ẹ̀ wọ́n máa yẹ̀ wò lọ́dọ̀ ní gbogbo ògbà níbi tí wọ́n ti ń tẹ̀ ẹ̀jẹ̀ bá wá rí wọ́n kọ̀ yóò za Ramadan wala Yorùbá èyí wọ́n kọ̀ yìí pé it's free ẹnì kan mọ́ta iye tí a bá lè kó mọ́kà ní tíra mi kọ́ o tíra àwọn mọ́kà o. tíra àwọn mọ́kà o. àfáà yọba mú tí a ó ní kọ̀ bọ́ mú Kùránì wá ní Kùránì lọ́fẹ̀ẹ́. Kùránì lọ́fẹ̀ẹ́. tíra yìí kù ọ̀wọ́n. ọ̀fẹ́ náà ń pín. ọ̀wọ́n púpọ̀. tó inú tó bí Ọlọ́run púpọ̀ mo ní kéèyàn sọ pé irọ́ ni Kùránì. kéèyàn sọ pé irọ́ ni Kùránì ó bí Ọlọ́run púpọ̀. bí Ọlọ́run gan kàdábà innal ladhina kadhabu bi ayatina. innal ladhina kadhabu bi ayatina wastakbaru. àwọn àkọ́kọ́ ni wípé. kadhabu bi ayatina. gbogbo bí Kùránì ṣe kí n sọ pé irọ́ ni. bí Kùránì ṣe rí kí wọ́n ní. Kùránì yìí tá Nábì Muhammadu ò rí báyìí. Ànábì ọ̀dà máa ń Kùránì wọ́n ṣẹ̀ṣẹ̀ fi Kùránì hàn lálùkìyámà ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ fi Kùránì hàn lálùkìyámà ni. torí Ànábì ò lè ka nǹkan kan nú ẹ̀ gbogbo tí bẹ́ẹ̀ nù Kùránì ló wà lórí rẹ̀. gbogbo tí bẹ́ẹ̀ nù Kùránì ló wà lórí Ànábì. ṣùgbọ́n ẹ bá ní ká Ànábì ò sí yàsí nìyí. táwọn ní ká Ànábì ò sí yàsí kò mọ bí ó wà. ojú rẹ̀ rí ju tí Kùránì lè kọ́ lẹ̀ lọ. nítorí lọ́n kọ́ nù Kùránì ojú Ànábì rí náà ju bẹ́ẹ̀ lọ. torí tí ń rí papọ̀ nínú ìtumọ̀ kọ̀ọ̀kan ti pọ̀ jù. ojú Ànábì rí náà sọ Ànábì máa kọ̀ra àkótó bá ń ní kò gbọ́dọ̀ ké Kùránì ẹ máa ṣì wò báyìí kọ́ máa ké mú wàlá kàtàbà kò sì lè kọ́ fi àyàn àlá iná làdínà kábàrú wẹ́lẹ̀ ránṣẹ́ gbàrú kò lè kọ́ lẹ̀ bẹ́ẹ̀ torí ká sọ pé èèwọ̀ ni kò gbọ́dọ̀ kọ́ nǹkan Ànábì Ọlọ́run ògùn ní máa kọ́kọ́ nǹkan ọmọ ìmọ̀ kọ́kọ́ nǹkan àmọ́ tí ọkọ̀ ó ti pọ̀ jù níta Ànábì ò tiẹ̀ kọ́tọ́ ẹ pé ti ń sọ lásán ẹ̀rí bí wàhálà ṣe dé gbòòrò ìpè sádìsì ni àbí sàdìsì òun náà sì sọ̀rọ̀ pé man qala alayya ma lam aqul falyatabawwa maq'adahu minan nar
àbí ànábì ní ọ̀rọ̀ lásán ni mo wá sọ láyé ẹni ọba wá sọ tí mi ò sọ kọ́ máa retí ara rẹ̀ ó ti dọ̀mọ ná ibi tí ó ti dọ́kọ̀ sí mẹ́mẹ́ ámbẹ̀lẹ̀ ká ànábì ọba kọ̀ọ̀kan rẹ̀ ọ̀ràn lọ́kọ̀ torí ntọ́kọ̀ wà máa wà ntọ́sọ là ń wá láàrí ó sì dá akọ́ pé sísọ náà ní kọ́ má jẹ́ kíkọ́ tọ́ra àti ra àwọn kan bá a ti ń sọ̀rọ̀ yìí Suratul Rasul àwọn kan náà àwọn Sufi wọn láwọn mọ̀ ọ́n pé fọ́tò ànábì tó jókòó àti Sayyidina Ali àti Fatima wàrọ̀ ìhánátàyè wàrọ̀ ìhánátàyè ọmọ rẹ̀ méjì tó gbádùn ìjókòó wọn tí máa gbóòórùn àlùjánnà lára wọn ibi wọn jókòó sí àwọn Sufi kan láwọn rí fọ́tò rẹ̀ ó jẹ́ dájú pé ọ̀pọ̀lọpọ̀ takò hunaka munkirun kathirun ala anna surata rasul la yujad wọ́n ní fọ́tò ànábì ẹnìkan ò ní rí láíláí fọ́tò ànábì ẹnìkan ò gbọ́dọ̀ rí tó bá rí bẹ́ẹ̀ so ìyẹn ni tí wọ́n kọ̀ wípé ẹnìkan kò gbọ́dọ̀ rí àwọn Sufi kan wá láwọn wá rí wọ́n ṣe láwọn wá rí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn takò fọ́tò ànábì nù torí pé ìdí tí wọn ò fi lè rí ni wípé ní gbogbo ntọ́lọ̀ ń dá pátá gbogbo wọn ni wọ́n wà ànábì lójú báyìí ànábì ò wo nǹkan kan tó tó bá di pé fọ́tò ànábì wọ́n wá ní ṣe ànábì ó dàbí pé yóò wù láti máa wo fọ́tò rẹ̀ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ bá ànábì ṣé ó túmọ̀ sí pé ní ntọ́gba fọ́tò ànábì ilẹ̀ yìí méjì ní ṣádò yẹn là ń pè ní ìgí àbí òjìji tí wọ́n fi mú íméèjì kalẹ̀ òjìji lẹ́yìn kọ̀ọ̀kan gbé kalẹ̀ kẹ́ tó wá fọ́ tẹ́ bá fọ́ yóò wá ṣe jáde ní fọ́tò kò sì ní jáde lójú ẹsẹ̀ ètò bá ṣe tètè jáde 1 minute àbí digital passport ẹsẹ̀ báyìí díẹ̀ ẹ̀fà fẹ́rẹ́ sí báfẹ́rẹ́ bá ti wá bọ́ sára rẹ̀ tó òun ta sí ọ̀tọ̀ ẹ bá débi bí wọ́n ti máa ń ṣe fọ́tò wọ́n gbé lóòrùn báyìí bóòrùn bá ṣe ńlá tó ní ó sì mọ́ dáadáa sànẹ́bì wà ní ìràwọ̀ rẹ̀ wà níbẹ̀ wọ́n wà gbà nẹ́bì ibì kan ẹnìkan wọ́n fi ní wàá ìdíṣókọ̀ jíbìrì lò sọ́dọ̀rọ̀ aharoza ilman duna rasmi wa ma mahawi aw wala mahawi fọ́tò rẹ̀ ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ so ànábì nu kò lè ké Kùránì báyìí pé àṣì Suratul Maida ànábì ọmọdé wà ní àmọ́ gbogbo Kùránì ń bẹ lórí ànábì Muhammad ọlọ́run wa ní innal ladhina kadhabu bi ayatina الذين كذبوا بآياتنا واستكبروا عنها. Ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́. Ọlọ́run ní dájúdájú àwọn tó pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́. Ìyẹn ni Kùránì yìí o. Bá a ti máa sọ̀rọ̀ pa àwọn nǹkan béèrè nǹkan káfí Kùránì ṣèwòsàn. Ọba tó dá wa kò pé ewé ọ̀dá o. Gbangba la ti máa sọ yìí o. Ànábì jọ yọ wa pé àdàwà kọ́dàrú. Ọlọ́run kọ nǹkan lẹ̀. Ànábì tún sọ fún wa wípé ní ewé àti egbò Olúwa tó fi kọ nǹkan lẹ̀. Ọlọ́run kọ kádàrá ó tún fi ewé àti egbò fi kọ́ lẹ̀. Tọ́lọ́run wíri kódà táàtó èdè bíi istikhara. Ẹ bá mi yẹ kíní ìwò. Kádàrá Ọlọ́run ni gbogbo mọ̀tá àwọn ìmọ̀ Ọlọ́run ni ta ló dálẹ̀. Ìmọ̀ ta ni ìmọ̀ Ọlọ́run ni. Báwa ní gbogbo òye wa rárá àlá ń kọ́. Agbálàmọ̀ atúmọ̀ àlá bàbá alálà gbogbo ẹ̀ pátá ìmọ̀ Ọlọ́run ni. Èyí ọ̀dà gbọ́dọ̀ pé nírọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ti torí àlá nínú ayé nìkan Olúwa rán ànábì Ọlọ́run kan ìwọ lọ jí sí àlá fáwọn ọ̀tán. Kò níṣẹ́ tó wá jẹ bí ń jẹ́ mi irọ́ ni. Sálọ sọ̀túnmọ̀ àlá. Ó jẹ́ mi irọ́ ni. Wà á pé irọ́ ni. Nínú àwọn àmì Ọlọ́run ló wà o. Ẹni tẹ́bi ń pa. Ọlọ́run gbé Kùránì tí ń ka yà sí. Lẹ́nu kó fi ewé dú
tó ní irú tó pọ̀ ó tọ́ mi ọbẹ̀ sí kó fi jámálà ńlọgún ẹ̀ yàsíkọ́ ní òyò ẹnìkan máa ṣe ìwòsàn mùsùlùmí làwa yóò ní ààwẹ̀ àti àdúrà la fi máa ṣe ìwòsàn ojúlówó rọ́ ni àwẹ̀ àtàdúrà la fi ṣe ìwòsàn. lágbájá yìí ọ̀gbádùn ẹni ó máa gba ààwẹ̀ kí ni ó fi gba ààwẹ̀ kò gbádùn ó tó wá ní kó máa gba àwẹ̀ ẹni ó máa gba ààwẹ̀ ẹ tún sọdọ aláàárẹ̀ mìíràn ń wọ aláàwẹ̀ báyìí ní ìsìnkú aláàárẹ̀ ni torí wọn kò mílíkì tí wọn kò kọ fún wọn kò gbogbo ẹ fún wọn gbẹja fún wọn gbé kinní fún wọn fún olómi pure water tútù wọn fún ní ọtí ẹlẹ́rìndòdò wọn fún ní ráìsì wọn gbẹkọ fún gbogbo ẹ bí ìgbà tí ń sá àárẹ̀ sí náà ni tí wọn bá jẹun kí láàárẹ̀ máa ṣe kì í jẹun yìí lọ́mọ wò báyìí wọn àìpé ńgbà ò ti jẹun látàárọ̀ tó ti dà láàárẹ̀ wá sí ni wọn á fi tó dáa sí ni ẹ wá sọ pé ní àdúrà lọ́kàn ní sínú ìṣàdúrà o ìṣàdúrà lọ كذبوا بآياتنا واستكبروا عنها istikbaru yẹn ayati náà wá ní pé ká wá sọ pé Ọlọ́run ní kíní yìí ò dáa. àwọn àfáà wo ní wàásí oríṣiríṣi. ká kọ̀mẹ́ndì àwọn kan afáwọn kan ní ìsìláàhù wàhíhìm pé wọ́n àtúnṣe wàásí wọn dáa. àwọn kan dáa. mò ń sọ̀rọ̀ àwọn oníwàásí lánàá wọn lálàájì Buhari mo ní mo láìkì wàásí ẹ̀ torí wàásí tó bá àwọn olórin lọ ni wáàsí tó bá wọn ní tíátà lọ ni wáàsí tó bẹ́ẹ̀ ní ọkàn lówó lójijì bíi bìdínì ẹ̀gẹ́ bìdínì wáàsí tó sì bá àwọn amúgbó lọ ni àtàwọn onímọ́tò kọ̀ǹdọ́tọ̀ wáàsí tiẹ̀ ni aláàjì sì ń rí wáàsí ṣe fún wa dáadáa àfáà ní kì í ṣe wáàsí aláàjì Muyideen Bello wáàsí olóṣèlú ni ẹ lè gbọ́ ìtàn kan tó lágbára jù nínú tí àtòjìnà lẹ́nu aláàjì Muyideen Bello gbangba mo ti ń wí pé kíní kan ìmọ̀ ní tọ́wọ́ alágbára dùn àmọ́ olóṣèlú kí ló dé tẹ́ gbówó sẹ́nitọ̀ kí ló dé tẹ́ gbówó ìwọ pàṣẹ àbí ọtán wá sí tiẹ̀ nù. àwọn náà dẹ́ gbìyànjú lẹ́yìn sùkúù tí wọ́n kọ́ sí Ìbàdàn ní ìsìn wọn ò nílé kíú báyìí ẹni tó ní tí ọkọ̀ yẹn ni ó ṣe wí eléyìí Ọlọ́run ni wọ́n gbìyànjú wọn ríru wáàsí ṣe bẹ́ẹ̀ wáàsí àwọn àfáà aláṣìírí kàrámà táwọn àfáà máa ń dánwò òun ni wáàsí Suleiman Farouk ó gidi pa ìwọ fún Ọlọ́run báyìí ọ̀rọ̀ ìtàn Ànábì Suleiman nípa asibu bari ìyá àti gbogbo ẹ̀ àti kó Ọlọ́run kan jẹ́ bẹ́líbẹ́líkà fúlálífúlálí àwáàsí àfáà sírí ká sọ̀rọ̀ kàrámà bọ́lọ̀ ṣiṣẹ́ ṣe fún àti nípa súfí nípa wòlíì Ọlọ́run wáàsí tiwọn àwọn wáàsí ọ̀dọ́ tí ẹnu wáàsí Alhaji Muyideen Ìmáàmù Ọ̀fà wáàsí tọ́sọ wọn pé ní kọ́mọ ìyálé ọmọ ìrù aburú sí ìyàwó pé ń tọ́ padà dání ká ṣe dáadáa láàrin ìlú wọ́n máa yà lọ bí olóṣèlú lẹ́kọ̀ọ́ nígbà ní wọ́n sì máa wáàsí ọkọ àtìyàwó tí ń bẹ nínú ilé tí wọ́n gbọ́rọ̀ ara wọn ń bẹ nínú ilé wáàsí bàbá wáàsí àgbáyé ìtàn àwọn àfáà tó jìnnà sọ ẹ wá fẹ́ gbọ́ wáàsí oríṣiríṣi bó ti lọ nù nìyẹn lẹ́bù wáàsí bàbá wa Fọ̀ntá náà ní tí bàbá Owólabí náà ní ìlú tá a lè sọ Aláàjì Ìlérè náà nílùú tá a lè sọ nípa wáàsí wọn kò tí ò sí nǹkan kan táwọn ò lè sọ lẹ́nu nípa wáàsí lóòótọ́ tí kọ̀rọ̀ tẹ́ fi sí ẹ lọ́wọ́ láṣìírí wọ́n sọ ti gbangba wọ́n sọ èyí tẹ́ ẹ̀ tún lérò pé wọ́n sọ wọ́n tún sọ sí ẹnu wáàsí so level wáàsí ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n á pé wáàsí àwọn àfáà tó wọ́n á pé ẹnìkan wà pé àfáà báyìí mọ wáàsí ṣe mú ní ta ló sọ bẹ́ẹ̀ bàbá bíríkìlà nítorí kó ń wínú nígbà tóun ti dùn nígbà tí sáà àfáà lẹ́ béèrè pé sáà àfáà ní tọ̀hún ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àfáà pé sáà àfáà dẹ̀ ní àfáà wà sọ pé àfáà àwọn àṣọ ń gbìyànjú tó bá ti léyìn gbìyànjú ní ìwọ́n ní kó múra nù ó kó múra ń gbìyànjú kò sí ẹ̀dá àwọn ní àfáàní irú àwọn Sheikh Adam gbogbo nǹkan ni wọ́n kó nínú wáàsí kì í ṣe nítorí ìmọ̀ tó wà lọ́dọ̀ wọn o gbogbo nǹkan ni wọ́n mẹ́nu bà
bọ́rọ̀ sì jẹmọ́rọ̀ àṣírí wọn sọ. bọ́rọ̀ jẹmọ́rọ̀ àṣírí wọn sọ. ó jẹmọ́ ti gbangba wọn sọ. ó jẹmọ́ ti gbangba wọn sọ. Sheikh Adam sì di ẹmọ wípé kéwù nìkan mò ń rù káàkiri mi ò láṣìírí. Sheikh Adam jẹ́ ẹmọ pé kéwù nìkan mò ń rù káàkiri mi láṣìírí. ìpè ẹ béèrè ẹnjọ́ kan àfa àwa kan béèrè lọ́wọ́ wọn bá bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ torí wọn bá kéwù Sheikh Adam débi wípé ní tọ́ ọ bá ma kéwù lọ kéwù díẹ̀ wájú Adama tá Adama bá ti ṣe báyìí ọmọ kéwù ní ọ̀páàtì ni pé tá Adama bá ṣe báyìí yá o ti páàtì lọ jókòó ó ti di èèyàn wọn bá kéwù Sheikh Adam débẹ̀ nígbà tí wọ́n sì ní kò ṣègbè wọn bí a sòtọ́ ọ̀rọ̀ o ẹrú ìwà béèrè lọ́wọ́ Sheikh Adam wọ́n ṣàfihàn fún Sheikh Adam wọ́n á jìbẹ́ sọ̀rọ̀ wájú Sheikh Adam kálukú wọn nífẹ̀ẹ́ lè ṣe bísímìlá wọn nífẹ̀ẹ́ lè ṣe ní olè láàpẹ́ dáa ní ìsìn olè láàmọ́ntàn wí ní ìsìn. ní bàbá ní sọ̀rọ̀ Adama ní míyàn ní mímí ìṣẹ́kùn Adama ló kọ́ ní bàbá yìí tí a fẹ́ sọ fún náà ní pé ní ẹ̀ lálùbáríkà ẹ̀ sọ yìí gbogbo níbi àyà tí ń ja kí ò ṣerú ẹ̀ rí níwájú sí Adama máìkì fẹ́ẹ̀ ní bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ ń jọ́nà bàbá Adama ẹ̀ lálùbáríkà bàbá ní ẹni ká fúra yóò farabalẹ̀ kí ni ọ̀là àlùbáríkà lára mi kí lọ mọ̀ pé mo mọ̀ ṣé bá mọ̀ pé mo nímọ̀ ni ọ wà ní ìmọ̀ mi ọlọ́run di ọ̀là àlùbáríkà ọkàn ní ìlà àlùbáríkà kí lọ fi ọ̀là àlùbáríkà lára mi ó tún wò kí ó tún wọlé pé àwọn ti mọ̀ pé bàbá yìí ó tún yí ọ̀rọ̀ máwọn lọ́wọ́ Sheikh Adam ọlọ́run ṣerú wọn ní qiblatul ilm wal irfan àwọn tó nímọ̀ tí wọ́n sì mọ̀ páwọn nímọ̀ ayé náà sì gbà pé wọ́n pé ìmọ̀ náà pọ̀ nínú àwọn ìsàfà wáàsí mo kí Alhaji Buhari púpọ̀ mo sì kí Alhaji wa Sanusi wò àwọn náà wọ́n sì wáàsí wọ́n máa wo inú tíra tó dínà díẹ̀ wọ́n wo inú tíra àwọn náà sì wáàsí ẹnu sí ìwò tán so kíláàsì tèmi kan wà ń bẹ̀ ni mi ò mọ̀ kíláàsì tẹ́ tó èmi sí nínú wọn yìí má bẹ̀ ìdákùnjà fi ṣe ìfọkùn fi ó jẹ́ máa sọ pé istaidu lin-nidal àfáàwà kan tí mo ṣe kíní mo á sọ fún àwọn afẹ́ngbà tá à ń kí ní òní mo ní tí àtẹ̀ ń ká ń jo mo ní kò kí ó débẹ̀ o àbí kí mo sọ fún jò ní mo ní kò kí ó débẹ̀ mo ní ibi báyìí díẹ̀ rẹ̀ kí àwọn ọ̀pá orin ìmúlò kẹ́yìs Abu Tayyib àti àjáwí àti wẹ̀ bíi mélòó kan ọ̀tán tí mo ti kọlù díẹ̀ mo ti rí nǹkan wọn pàdé tuntun kan rẹ́rẹ́rẹ́ ẹ̀rọ ká pé kò tuntun yonyonyo sá ẹ̀yà jẹ́ pé ò tuntun gan ẹ̀gbẹ́ òní istaidu lin-nidal ibi èyàn ti kéwòn ní ìsìnkọ́ ló kọ́ ẹ̀ àtẹ̀rọ àwọn mọ̀lẹ́kàsí tí wọ́n yọ lódò aládàbí àti yolódò ara ọmọ Minihaj tó yolódò tí ọmọ nǹkankan ṣùgbọ́n kò lè balẹ̀ kí ó jẹ́ mọ́ríkàjì wọ́n wà mọ́ríkàjì láìlẹ́ ìwọ́tọ́ lọ kílẹ̀ tó ké nǹkankan lọ mọ̀ pọ̀ ọmọ kí ìwọ́tọ́ lọ ọdọ kàmọ́ ìlà kan pé àsáyà kan lọ wọ́n kà ń jojúmọ́ àdí mi mọ́ ayé ẹ̀yọ kan ìjíṣẹ́ àbíwọ́ sọ pé sọ́kan lọ́wọ́ àánú Kùránì ayé mi wà ń bẹ́ẹ̀ ọ̀pọ̀ mú mi ẹ̀gẹ̀ wa lẹ́nìkan ò ní challenge kí rẹ̀ wọ́n bá challenge nǹkan wọ́n ní wọ́n bá tá a bá kí Ọlọ́run fà lùbáríkà sí àwọn tá a bá mọ́sàmí o ṣé ní ọba kí ó púpọ̀ kí lálùbáríkà ìwọ̀n bá tá a bá kí Ọlọ́run sọ́fà lálùbáríkà ló dùn bẹ́ẹ̀ ni àgbà mẹ́yàn bá wá kí ó púpọ̀ sọ́fà lẹ́yìn lálùbáríkà ṣé kí ó tọ́pọ̀ yìí lálùbáríkà ayé ọmọ wò báyìí wọ́n mọ̀ sin ni Ọlọ́run fà lálùbáríkà sí mọ̀ tá a bá kí tí ọmọ ibi tó wà ìwọ àti obìnrin mẹ́rin lẹ́ẹ̀mọ̀ ṣàṣàlátù àti obìnrin mẹ́rin tọpọlọ wọn ò gbé wọn ẹ̀ẹ́dẹ́ẹ̀mọ̀ ṣàṣàlátù wọn tán kò jù bá ń lọ yóò ti máa fàdúrà búrọ́ọ̀ṣì yòókù ẹnu kẹ́ ẹ̀ tètè máa rówó ní ọ̀tán ṣùgbọ́n ayé tí ọmọ yìí ní nǹkan ọ̀pọ̀ tọ́ra yóò béèrè mà ìpè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ta lọ́kọ́kọ́ ṣẹlẹ̀ síbẹ̀ láyé. mo ka ìtàn kan ní tí kò pẹ́ mo rí tàn irun orí ànábì Ádámù wọn lọ́lọ́run fi dè mọ́gi mi ò gbọ́ rí lẹ́nu àfáà kankan Ọlọ́run fi dè mọ́gi pé iṣó tí mo ní ọmọ jẹ ibi àgbọ́tàn dé ni pé Ọlọ́run wá lé ọkọ̀ lọ́gbà àdìjẹ́ náà ó di gògó nínú kó tó wá jáde ńbẹ̀ kí lọ́lọ́run ṣe fún Ọlọ́run ṣe nìkan àmàlẹ́kà ẹ bá ń fi irun orí rẹ̀ ọmọ tí ìgbọ́rọ̀ lélẹ̀
ẹ bá ń fi dè mọ́ gidi òun náà jẹ olùdó díẹ̀ mi ń wọ́n gbọ́ rí lẹ́nu àfáà kan mùsùlùmí lè nìdọ̀ má kéke díẹ̀ tó bá ké kọ́lọ́ kò ní lálùbáríkà púpọ̀ tó bá ké ní ọ̀là lálùbáríkà ẹ̀dùgbọ́n ìwà yàrá ké ọlọ́ọ̀dì ọ̀là lálùbáríkà púpọ̀ tó pọ̀ sí lálùbáríkà yìí ó ní èsì ọ̀rọ̀ tí Sheikh Ádámù fún ẹmú ìbáná wípé mo ní wọn lọ lálùbáríkà yẹn àbá ọlọ́run bá ṣe kí ní ọ̀là lálùbáríkà kí lọ mọ̀ mímọ̀ ibi ìmọ̀tọ̀ ọmọ ní ìmọ̀ lọ sàdúrà pé ọ̀là lálùbáríkà alladhina kadhabu bi ayatina. الذين كذبوا بآياتنا واستكبروا عنها ọlọ́run ní istakbaru àníhá واستكبروا عنها ọlọ́run ní tí wọ́n tún wá sí ìgbéraga ń pa ẹ̀. tó sì gbéraga ń pa ẹ̀. ó dáa kí olóhùn ọ̀gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n tí èèyàn bá fi sọ pé ẹ lọ da wá àṣírí ayé rẹ̀ ó dàrú ìyẹn ni pé kọ̀gbọ́tọ̀ ọlọ́run máa ń sì ìgbéraga pé alẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ tí Sheikh Ádámù pẹ̀lú àwọn kan tí wọ́n jọ sọ díẹ̀ nìyẹn o nípa wípé wọ́n gbé òfin kan kalẹ̀ ní Lagos State lọ́jọ́ tó ti pẹ́ pé kò sáàfà tí ó ti wá sí ní Lagos State àfi kó ní lẹ́tà ìjọba tí ó sáyẹ̀nsì pé ṣe wá sí wákàtí báyìí bó ṣe wá sí wọ́n fún wọn láwọn mọ̀ọ́dú àwọn tọ́pìkì tí wọ́n fi ṣe wá sí kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ti jù bẹ́ẹ̀ lọ wọ́n gbé àfa àyàn ni níjọ́ wọn ni wọ́n kọ ọ̀rọ̀ ńlá kọpin Sheikh Ádámù nìkan ni wọ́n pè ní Lagos State wọ́n wá gbé ẹ lọ Ṣakí ní Ọ̀yọ́ State pé àwọn àfa náà ń bẹ ń bẹ Sheikh Ádámù wá kún délé wọ́n wá pe Sheikh Kamari pé mo mọ̀ pé wàásì rẹ ló lágbára jù ìwọ ni bàbá wa ìwọ lẹ̀gbọ́n wa torí tiẹ̀ níjọba fi kọ lẹ́tà yìí pẹ́ẹ́nì kankan gbọ́dọ̀ sí àwọn tí wọ́n sì kọ lẹ́tà wọn jẹ́ àwọn tí ń tako Islam tó bá rí bẹ́ẹ̀ mi ò fọwọ́ sí o gbogbo bí ọba wù ọ Kamali máa ṣe wá sí lọ. Sheikh Ádámù nìkan náà kọ́kọ́ rẹ̀ ní àwa ṣe àáfàá wa palára wá sí ló ṣe lébùté mẹ́ta lẹ́kọ̀ọ́ pípa ni wọ́n pa wọ́n sì gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ò bàbá wa palára ò ní sàárè ìdárọ̀ yìí àti ìyẹn ni kadhabu bi ayatina wọ́n pọ̀rọ̀ ọlọ́run nírọ́ wastakbaru àníyàn wọ́n wá lo ìgbéraga agbára ìgbéraga wọn tí wọ́n wá lò lórí ẹ̀ ọ̀rọ̀ ọ̀run tí bá jẹ́ pé àfa bá ṣe kéèyàn máa lu àfa níjọ́ làwọn bàbá wa fi máa kó nǹkan tí ọ̀dà rìn àwọn bàbá máa kó nǹkan tí ọ̀dà bẹ́ẹ̀ bá ti fọ́ ká àfa ẹ̀ máa wú ni ìyá kéèyàn ò wú kú bá ti fọ́ ká àfa rẹ̀ yóò mú eré láti bẹ̀ ni ó ní wọ́n bá dé bí odò kó tó lè dúró yóò dé bí odò náà yóò bẹ́ẹ̀ lù ní gbì àwọn àfi kó ń tọ́ lágbára rìn jọ̀hún níjọ̀hún àfáàndá nílé tí wọ́n ti máa ń ṣe sáwí lẹ́kọ̀ọ́ ní Mùṣín mọ́mọ́ bẹ̀ ṣé ń dá sàláàtì nílé tí wọ́n máa ti ṣe sáwíyà lẹ́kọ̀ọ́ hòtẹ́ẹ̀lì kan wá wà lẹ́yìn ilé wọn ilé àwọn oníbàgáyá hòtẹ́ẹ̀lì wọn wá wà lẹ́yìn àfáàndá wa ni ẹ lọ sọ fún wọn wípé ni wọ́n ń di àlọ́wọ́ wọn ò sì lè mọ́gùn yẹn ń bẹ̀ ẹni wọ́n ń di àlọ́wọ́ pé a fẹ́ parí wàsífà wọ́n débẹ̀ wọ́n jíṣẹ́ àwọn olóòtẹ́ẹ̀lì ọ̀dáhùn àfáàndá ni tí ó sì lé wọn bẹ̀ ṣé Abdul Kadir ó lé wọn ní ìsìn nígbà tí ó fi gbé odóhùn lẹ́ẹ̀kejì ẹkùn lọ bá nínú odó wọ́n sá lọ ní ibẹ̀ wọ́n gbà lọ ibi tí wọ́n gbà lọ ni istakbaru wa ní àwọn àfáàfin nírú ẹ̀ lọ́wọ́ istakbaru bàbá tó bí Yusufu Kànpá olóyè ìrọ̀rùn tí gbogbo yín mọ̀ wọn bàbá tó bí tá à ń pè ní bàbá Kànpá gangan àfáà ńlá ni ìrìn àjò ló pa àwọn àti bàbá Sheikh Abdulaziz ọlọ́ngbọ́ abẹ́kùtà ìrìn àjò ló pa pọ̀ àfáà Kànpá ní ti ṣe ngbọ̀ wá rí wípé ní kàrámà ti tó ń gbẹ lọ́dọ̀ ọlọ́ngbọ́ náà tó lágbára wá ní ọmọ mi Yusufu olóyè ìrọ̀rùn máa gbé lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn kàrámàtì tí wọ́n dánwò ọlọ́nkọ́ wọlé ànábì Muhammad ní ẹ bá lóun ọ̀gbọ́lọ́ngbọ́ kó dákẹ́ kọ́mọ̀ tó ń bá nǹkan tí àwọn ẹni ọlọ́run ṣe kọ́mọ̀ bàjẹ́ ìyẹn mú Kùránì kọ́mọ̀ jóná kó ní pépà lásán ni kì í ṣe pépà lásán o kì í ṣe póẹ̀mù o kì í sì ṣe átíkù kì
kìí sì ṣe biography ẹnìkan kì í sì ṣe tẹ ẹnìkan ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run ni ìtàn sì pọ̀ nínú Kùránì ìtàn sì pọ̀ nínú Kùránì bí ẹ bá ti wá mú lọ́wọ́ bá tó fi ṣàdúrà bí ẹ bá mú lọ́wọ́ bá tó fi ìtàn tí ṣàdúrà bẹ́ẹ̀ ti dàdúrà fún ìtàn tí bẹ́ẹ̀ ti dàdúrà fún à ń gbà tí mò ń ka táwọn ń sọ̀rọ̀ nípa Jímọ̀ nípa àwọn àyà táwọn kànú Kùránì gbogbo wa kan kúrú wà láò kéke lórí súrà tí Yorùbá mọ̀ jù bẹ́ẹ̀ lọ dé àwọn súrà tọ́lọ́run fi pè tàwọn ànábì Ọlọ́run ẹ̀ka kí ẹni tí ń gbọ́wọ́ àti ń kírun lọ́wọ́ kọ́ máa mọ̀ túmọ̀ ẹ̀kọ́ kan wọ́n ní ẹ máa ro kìnìún kan ṣùgbọ́n ẹ máa ro ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run sọ ìtẹ̀ bá gbọ́ tí àfa bá mẹ́nu lé ẹ máa ronú rẹ̀ lórí ìrun kódà bẹ́ẹ̀ máa ké dáhùn pé nínú ìyẹn ìyẹn kan wà lórí ìrun kọ́ wá dákẹ́ tó bá ti dákẹ́ ó ti di pé èrò ayé ó bọ̀ sí lọ́kàn. ìwà yóò bọ́ sí lọ́kàn nù. Kùránì ní la tufatta lahum abwaabus samaa'i. Dámi lóhùn. La tufattahu lahum abwaabus samaa'i wa la tadkhuluna al-jannata hatta yalija al-jamalu fi sammil khiyat. Torí pọ́lọ́run ló ń bínú sí wọn púpọ̀. Ọlọ́run ló ń bínú sí wọn púpọ̀. Oníwọ̀n ò ní wà àlìjánnà kan yìí. Oníwọ̀n ò ní wà àlìjánnà kan yìí. Àmọ́ ló dìgbà tí kinní kan bá ṣe kinní kan. Àmọ́ ló dìgbà tí kinní kan bá ṣe kinní kan. Tó bá di ọ̀la àmọ́ báyà ní lọ. Tó bá di ọ̀la àmọ́ báyà náà lọ. Ashraka nurullah. Wa thabata ismullah. La ilaha illallah